lọ́wọ́ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ̀bẹ̀ o ara nǹkan tá à ń sọ leléyìí àníṣe lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí lórí ọ̀rọ̀ security ìlú lọ́wọ́ yìí ẹ mọ̀ gbogbo wa là ń pariwo wípé kí ni ìjọba APC kí ló ń ṣe lórí pé wọ́n ń pa àwọn èèyàn lọ́tún wọ́n ń pa àwọn èèyàn lósì tá a bá dẹ̀ gbàgbé ó ní ọ̀gbẹ́ni kan tó jáde láìpẹ́ tó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mọ̀ nǹkan kan pa bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé o bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi tó ń ba nǹkan ìlú jẹ́ pé ó láwọn olóṣèlú kan tó jẹ́ wípé àwọn gangan ni wọ́n wà ń di ọ̀rọ̀ yìí ibi tá à ń lọ rèé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní pé gbogbo àwọn sójà bẹ́ẹ̀ ni àwọn Nigerian sójà tí wọ́n wà ní inú igbó tí wọ́n ń jà fún ọmọ ìlú pé kí ayé àwọn ọmọ ìlú dáa tí wọ́n ń lé àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa wọ́n tó ń ṣe oríṣiríṣi ó ní lọ́wọ́ yìí o pé òun ti increase owó wọn ìyẹn àwọn oye owó tó máa ń fún wọn bí owó oúnjẹ allowances bẹ́ẹ̀ yẹn wọ́n ti fún wọn pé ìyẹn ò sínú sálárì wọn pé every day ẹ máa fún wọn lówó oúnjẹ kò ṣe tán fún wọn ní 3,000 1,000 láàárọ̀ 1,000 lọ́sàn-án 1,000 lálẹ́ ìyẹn ò lè tó wọn lọ́wọ́ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé oníṣẹ́ eléyìí ń sọ̀rọ̀ 3,000 mọ́ pé every day lójoojúmọ́ kọ́ máa fún wọn ní 9,000 naira tó bá ti lè jẹ oúnjẹ 9,000 tán lè dé fine tó bá dẹ̀ lè jẹ́ tán save owó ẹ ìyẹn ò sí nínú pé sálárì o allowances gbogbo àwọn tó yẹ pé wọ́n ń jà fún ìlú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ sùn ó ní ọ̀rọ̀ kan tó jáde láìpẹ́ wọ́n ní tí kò bá ṣe pé àwọn sójà yìí wọ́n wà nínú igbó tó ń fèsì àwọn báńdì yìí tí wọ́n ń fèsì àwọn bókobòko pé gbogbo yín lọ létẹ́ lọ ń sùn mọ́jú yẹn kò sẹ́nibọ́dì tó máa lè sùn mọ́jú o meaning àwọn sójà wọ́n ń ṣiṣẹ́ takuntakun meaning àwọn ọmọ ológun Nàìjíríà iṣẹ́ tó ń ṣe iṣẹ́ yẹn ó pọ̀ ju oye owó tó ń fún wọn lọ gbogbo náà la mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wò pé irọ́ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ pé now each Nigeria soldiers tí wọ́n wà nínú igbó tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ìlú ẹ máa fún wọn ní 9,000 naira allowance wọn ni lójoojúmọ́ kan máa ṣàfi máa jẹun rí i pé àwọn kan calculate pé èlò ni ẹ máa jámọ́ nínú oṣù owó oúnjẹ nìkan about 90,000 kọ́ yẹn ọmọ ara nǹkan tá à ń sọ nìyẹn lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú everybody wọ́n ti kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí eléyìí pé no iṣẹ́ ńlá lẹ ṣe àwọn kan dẹ̀ ṣe calculation nípa ó dàbí 270,000 ni o ẹni owó tí ò bá jẹ́ nǹkan tá a mọ̀ ní wípé gbogbo ẹ̀yin tẹpẹ́ra yín lágbésùnmọ̀mí lọ́wọ́ yìí ìjọba Tinubu ò ṣeré mọ́ wọn ò bá yín ṣeré tẹ bá rò bí wọn ìjọba ò mọ nǹkan tó yẹ kán ṣe ẹ tanra yín ni o ẹ tanra yín ni. Now báwo ni ìlú ṣe wá fẹ́ rí báyìí àwọn kan ti ní pé ìjọba lè ṣe ju bí wọ́n ti ṣe yẹn lọ wọ́n ní bẹ́ẹ̀ ni ìjọba lè ṣe ju bí wọ́n ti ṣe lọ. Now ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbé gbèsè ká máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ ni mo lọ yẹ̀wò táwọn èèyàn tí wọ́n tún fi ń ránṣẹ́ àwọn kan ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe léyìí ná ṣùgbọ́n bó ti ṣe ń lọ ẹ fún àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn àti ìrù ẹkùn pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn parí pé àwọn ìrù ẹkùn ẹ fún wọn ní irú ìbọn tí àwọn DSS ń lò yẹn òun ni a fẹ́ kẹ́ fún àwọn ọmọlẹ́yìn Sunday Igboho nítorí pé ó dàbí pé the way tí gbogbo ẹ fi ń lọ
àwọn Fúlàní yìí, àwọn bókobòko wọ́n bẹ̀rù olóyè Sunday Igboho ju àwọn ọmọ ológun gan lọ. Ẹ rí wípé kò ṣeré. Àkọ́tà àdẹ̀ mọ̀ ni wípé ìjọba lè ṣe now. Yes, ìjọba lè fún wọn ní àwọn irinṣẹ́ yẹn tó ju tàwọn DSS gan lọ. Tí ìjọba bá ready àti ṣe, wọ́n máa ṣe. Now tí àwọn èèyàn ti sọ pé fún wọn ní àwọn irinṣẹ́ yẹn so that àwọn agbésùmọ̀mí yìí wọ́n mọ̀ pé ìjọba ò ṣeré lóòótọ́. Pàápàá jùlọ àwọn ọmọ ológun Nàìjíríà, ẹ fún wọn láwọn ìbọn gidi tó jẹ́ pé because lẹ́nu ọjọ́ mẹ́ta là ń gbọ́ pé àwọn kí ló ń pè, àwọn agbésùmọ̀mí yìí wọ́n tún lọ chata àwọn ìbọn. Tẹ́ bá rí àwọn ìbọn yẹn ẹ̀rù á bà yín. Mo wá wò pé àwọn wo ni wọ́n ń sponsor àwọn arábí, níbo ni wọ́n ń gbé ìbọn yìí gbà wọlé nílùú tó lọ́ba tó níjòyè, níbo ni wọ́n ń gbé gbà wọlé? Ṣé ìjọba máa ní wọn ò rí àwọn arábí níbi tí wọ́n lúgọ sí ni? Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ti ń sọ. Ṣé ìjọba fẹ́ láwọn ò rí àwọn arábí níbi tí gbogbo wọn wà ni? Ẹ ṣayére, ẹ ṣe kó dára, ẹ ṣàánú ọmọ ìlú. Ẹ wo kọ́nẹ̀ tí wọ́n ṣẹ̀ pa yẹn, kọ́nẹ̀ Òde, ó máa ṣe o. Odidi kọ́nẹ̀ tó yẹ pé ó kàn kú díẹ̀ kó di brigadier general. The next thing wọ́n dẹ̀ yanjú ẹ̀ just like that. Ìyẹn fi wá wọ̀n wípé ẹlẹ́rù gbẹ́rù ẹ̀kọ́ lọ̀rọ̀ ìlú ìbáyìí. Bọ̀káṣà máa dúpẹ́ pé at least ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n gbìyànjú kán tó lè sọ pé òkè o ẹ fi máa fún àwọn arábí lóye báyìí at least just to encourage them láti ṣe ju bọ́n ṣe ń ṣe lọ because nǹkan táwọn arábí ò bá fi ojú ọmọ ìlú rí ẹnu ò ní lè sọ tán. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé ẹ fún àwọn arábí ní ìbọn tó péye. Pàápàá jùlọ in fact ó láwọn kan tó ń dárúkọ àwọn vigilante, àwọn forest guard, fún wọn ní ìbọn tó jẹ́ wípé táwọn agbésùnmọ̀mí gan bá rí pé wọ́n nírú ìbọn yẹn lọ́wọ́ ẹ̀rù á bà wọ́n because báwo làwọn agbésùnmọ̀mí ṣe máa ní ìbọn tó jẹ́ pé àwọn ọmọ ológun gan wọn nírú ẹ̀? Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ìjọba mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́ bó ṣe ń lọ yìí. Ẹ máa ṣí ẹ̀ kó débi tó yẹ kó dé káwọn ìjọba náà máa gbọ́ pé ẹ wo tó tọ́ ni àwọn ọmọ wa, àwọn state police o, àwọn vigilante ni o, irú ẹkùn ni o, káwọn náà ní irú ìbọn yẹn lọ́wọ́ so that àwọn agbésùnmọ̀mí máa mọ̀ pé ìjọba ò ṣeré lóòótọ́. At least akànsára sí wọn pé wọ́n ti bẹ̀rẹ̀ láti ibì kan. You can do better than that. Àfikọ́ lọ́hùn kó ṣàánú wa ni. Ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ rẹ o, kí lẹ rí sí ọ̀rọ̀? Ẹ jẹ́ kí n gbèrò yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀ ó dàbọ̀.